A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ní ìpàdé lónìí pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àgbáríjọ ilẹ̀ adúláwọ̀ The Economic Community of West African States (ECOWAS). Ìpàdé yìí wáyé láti lè rí ojútùú sí rògbòdìyàn ilẹ̀ olómìnira Niger. Àwọn tí wọ́n jọ wà níbi ìpàdé ọ̀hún ni Ààrẹ àjọ ECOWAS Umar Touré, Adarí aṣojú àjọ ECOWAS sí ilẹ̀ Niger Ọ̀gágun Abdulsalami Abubakar àti olùgbaninímọ̀ràn lórí ààbò sí ààrẹ National Security Adviser (SAN) Malam Nuhu Ribadu. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò tíì mọ kúlẹ̀kúlẹ̀ ìdí fún ìpàdé ọ̀hún, ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìpàdé náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Niger. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹnikẹ́ni kò tíì lè sọ oye àwọn tí ó jáláìsí níbi ìjàmbá iná mọ̀nàmọ́ná tí ó wáyé ní ojúnà iléèwé Amaechi lójúnà ìlà oòrùn sí ìwọ̀ oòrùn ìjọba ìbílẹ̀ Obio Akpor ní ìpínlẹ̀ Rivers. Àwọn kan ròyìn wípé ènìyàn 6 ni ó gan mọ́ iná nígbà tí àwọn kan ní wọn kò ju 5 lọ. Bákan náà ni wọ́n ní àwọn kan fi ara pa nínú ìjàmbá náà. Ìròyìn jábọ̀ wípé àwọn wọ̀nyí ń gbìyànjú àti rí òpó ìpolongo ilé ìjọsìn sí ojúnà nígbà tí òpó yìí yẹ̀ gẹ̀ẹ̀rẹ̀ lọ kọlu òpó iná high tension. Wọ́n ní àwọn kan kú ní ojú ẹsẹ̀ nígbà tí wọ́n gbé àwọn mìíràn dìgbàdìgbà lọ ilé ìwòsàn níbi tí dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti jáláìsí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́. Ṣùgbọ́n ikọ̀ alámòjútó ìpolongo orí pátákó Rivers State Signage and Advertising Agency (RISA) ti sọ wípé àwọn kò mọ ohunkóhun nípa rírí òpó yìí. Olórí ẹ̀ka ìpolongo fún àjọ RISA Okechukwu Edenkwo nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn sọ wípé àwọn kò nífẹ̀ẹ́ sí kí àwọn ará ìlú máa rí òpó fún ìpolongo láì kàn sí àjọ wọn. Ó ní àwọn kò mọ nǹkan kan nípa ìjàmbá tí ó wáyé yìí nítorí wọn kò ṣe ìforúkọsílẹ̀ sí iléeṣẹ́ àjọ yìí dépòdépò gba àṣẹ. Edenkwo wá fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ẹbí, ará tàbí ọ̀rẹ́ àwọn tí ó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá tí ó wáyé lánàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ọ̀jọ̀gbọ́n lórí ìṣúná owó ti sọ fún mínísítà tuntun fún ìṣúná owó, Minister of Finance and Coordinating Minister of the Economy, Ọláwálé Ẹdùn, wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè kò gbọdọ̀ polúkúrúmuṣu lójú wọn. Wọ́n ní èyí gbọdọ̀ jẹ́ àfojúsùn wọn bí wọ́n ṣe gba ipò báyìí. Ìṣòro owó, òfin owó, ọ̀wọ́ngógó, àìsíṣẹ́, pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè àti àjàgà gbèsè gbọdọ̀ jẹ́ ẹ̀fọ́rí fún Ẹdùn lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Tinubu yàn án sípò lánàá. Ọ̀wọ́ngógó fò lọ sókè nínú oṣù keje pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tírílíọ̀nù owó gbèsè. Bákan náà ni ìṣẹ́ òun òṣì náà lékún sí i látàrí àyọkúrò ìrànwọ́ epo àti pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Ìdí nìyí tí Ààrẹ Tinubu ṣe tẹnu mọ́ níbi ayẹyẹ ìyànsípò mínísítà 55 tí yóò bá a ṣiṣẹ́ wípé kí wọ́n yanjú gbogbo ìṣòro tó ń kojú orílẹ̀-èdè. Ó ní lásìkò tí wọ́n ṣe ìbúra fún wọn yìí, wọ́n gbọ́dọ̀ yára wọn sọ́tọ̀ nítorí ọmọ orílẹ̀-èdè ń retí àṣeyọrí, ọwọ́ mímọ́ àti ìjíhìnrere. Láti ṣe àfikún ọ̀rọ̀ Ààrẹ Tinubu ni àwọn ọ̀jọ̀gbọ́n náà ṣe rọ Ẹdùn àti ikọ̀ rẹ̀ láti dojúkọ ọ̀wọ́ngógó, ìṣẹ́, àìsíṣẹ́ àti owó náírà tí ó ń tako owó ilẹ̀ òkèèrè. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀jọ̀gbọ́n láti ẹ̀ka ìṣirò àti ìgbélárugẹ ìṣúná owó láti iléèwé gíga Lead City University, Ìbàdàn, akàwégboyè Godwin Oyedokun sọ wípé kí ọrọ̀ ajé orílẹ̀-èdè tó lè ṣiṣẹ́, mínísítà tuntun kò gbọdọ̀ tẹ̀lé ipa ti àtijọ́ business unusual. Ó ní Ẹdùn gbọdọ̀ rí i dájú wípé wọ́n pín èrè àyọkúrò ìrànwọ́ epo káàkiri orílẹ̀-èdè ní orí òjòrí. Ó ní ìgboro ò rẹ́rìn-ín rárá, àwọn ènìyàn ń gbìyànjú àti ní ìfaradà. Àyọkúrò ìrànwọ́ epo àti pàṣípààrọ̀ owó ń dààmú ọmọ orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Àjọ tó ń mójútó ìwà ọ̀daràn ní orílẹ̀-èdè United Kingdom ti fi ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú rìbá kan ààrẹ àná fún àjọ OPEC, Diezani Alison-Madueke, ní ilé-ẹjọ́. Èyí ní í ṣe pẹ̀lú iṣẹ́ rẹ̀ nígbà tí ó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ epo. Alison-Madueke ni wọ́n ti gba onídùúró rẹ̀ lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un ní ìlú London ní oṣù kẹwàá ọdún 2015. Wọ́n ní yóò farahàn ní ilé-ẹjọ́ ní ọjọ́ kejì oṣù kẹwàá. Lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un ni agbẹjọ́rò rẹ̀ sọ wípé yóò díje pẹ̀lú ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí wọ́n fi kàn án nígbà àtìlẹ́yìn sáà rẹ̀ pẹ̀lú ààrẹ ìjẹta Goodluck Jonathan. Alison-Madueke ni obìnrin àkọ́kọ́ láti dé ipò mínísítà ọ̀rọ̀ epo láti ọdún 2010 sí 2015. Òun náà tún ni obìnrin àkọ́kọ́ láti ṣe ààrẹ OPEC. Olórí àjọ alámòjútó ìwà ọ̀daràn ní ilẹ̀ òkèèrè, Andy Kelly, sọ nínú àtẹ̀jáde wípé àwọn fura wípé Alison-Madueke lo àṣìlò agbára ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì gba rìbá fún gbígbé iṣẹ́ àkànṣe tí ó lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù owó pọ́ùn. Ó ní gbígba rìbá jẹ́ ìwà ìbàjẹ́ tí ó ní í ṣe pẹ̀lú ìwà ọ̀daràn tí ó sì lè fa ìjákulẹ̀ tí ó pọ̀ fún orílẹ̀-èdè tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè àgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Wọ́n ti sin òkú awakọ̀ ọkọ̀ òfurufú ti iléeṣẹ́ ológun tí ó já lulẹ̀ ní ìpínlẹ̀ Niger, Lieutenant Ibrahim Adamu Abubakar. Wọ́n sin sí ìlú Zaria, ìpínlẹ̀ Kaduna, lẹ́yìn tí mọ́sálásí Haruna Danjatu Jumaat ṣe àdúrà ìkẹyìn fún un. Chief Imam mọ́sálásí Sheikh Muhammad Sani Gumi ni ó darí àdúrà náà. Ẹbí, ará, ọ̀rẹ́ àti olùbánikẹ́dùn ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Ẹ̀gbọ́n olóògbé Abubakar Adamu tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé inú àwọn bàjẹ́ lórí ikú Ibrahim, síbẹ̀ àwọn ní ìfọkànsìn wípé ó ní ṣàhádà tí yóò mú wọ Jánnà lẹ́yìn ikú, nítorí ó kú sídìí wípé ó fẹ́ gba àwọn èèyàn rẹ̀ là àti orílẹ̀-èdè lápapọ̀. Ìyá olóògbé Hajiya Aishat Adamu náà jẹ́rìí wípé olóògbé ọmọ rẹ̀ jẹ́ ẹni tí ó mọ Kùránì kà dáadáa, ó sì tún jẹ́ onísùúrù àti èèyàn jẹ́jẹ́. Ó ní kì í fi àdúrà ṣeré rárá. Àdúrà òun ni kí Allah ṣàánú fún ẹ̀mí rẹ̀ ní Jannatul Firdaus. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ikọ̀ ológun Adinkai ti sọ wípé àwọn ti dóòlà ọmọ iléèwé Chibok ní ìpínlẹ̀ Borno. Ọmọbìnrin yìí wà lára àwọn akẹ́kọ̀ọ́bìnrin tí àwọn Boko Haram jí gbé ní ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2014 ní ìlú Chibok. Adarí ikọ̀ Ọ̀gágun Gold Chibueze ni ó ṣe àfihàn yìí lánàá nígbà tí ó ń yọ̀ǹda Mary Nkeki fún kọmíṣánná ìpínlẹ̀ fún ọ̀rọ̀ obìnrin, Zuwaira Gambo, ní Maimalari Cantonment, ìpínlẹ̀ Maiduguri. Ó ní ọjọ́ 14 oṣù kẹjọ ní ikọ̀ ológun 81 Nigerian Army Battalion DIKWA tí ó pààlà pẹ̀lú orílẹ̀-èdè Cameroon rí Mary ọmọ ọdún 27 gbà kalẹ̀. Ó fi kún un wípé orúkọ Mary jẹ́ ipò 45 nínú àkọọ́lẹ̀ orúkọ tí wọ́n jí gbé ní oṣù kẹrin ọdún 2014. Ó ní wọ́n gba Mary kalẹ̀ nígbà tí ẹnìkan tí ó pe ara rẹ̀ ní Adamu jọ̀wọ́ ara rẹ̀ fún ikọ̀ ológun ní ọ̀sẹ̀ tí ó kọjá ní agbègbè ẹnu ibodè ilẹ̀ Cameroon. Ìròyìn jábọ̀ wípé Mary bí ọmọ méjì fún ọkọ rẹ̀, ṣùgbọ́n àwọn méjèèjì ṣaláìsí látàrí àìrí oúnjẹ àti ìtọ́jú nínú aginjù Gulumba. Ìjọba ìbílẹ̀ Bama, pẹ̀lú wípé wọ́n gba Mary kalẹ̀, ó ní òun sì fẹ́ padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ tí ó ti jọ̀wọ́ ara rẹ̀ ní DIKWA. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ọ̀kan lára àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin ilẹ̀ Nàìjíríà, Super Falcons, Michelle Alozie, ti fi aṣọ jẹ́sí dá ìlúmọ̀ọ́ká olórin ilẹ̀ Nàìjíríà Davido lọ́lá ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Lónìí ọjọ́ Ìṣẹ́gun ni Alozie ṣe àfihàn àwòrán yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ pẹ̀lú ojúlówó aṣọ jẹ́sí ikọ̀ Super Falcons tí ó ní orúkọ àti nọ́mbà rẹ̀ lára. Láìpẹ́ yìí ni Davido ṣeré ní ibi ayẹyẹ Afro Nation Festival ní Detroit.
Bákan náà ni Alozie ti padà sí orílẹ̀-èdè United States lẹ́yìn ìkópa rẹ̀ pẹ̀lú Super Falcons nínú ìdíje Ife Àgbáyé 2023 Women's World Cup tí ilẹ̀ Australia àti New Zealand jọ ṣe agbátẹrù rẹ̀. Ìgbésẹ̀ Alozie yìí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ó dá àríyànjiyàn sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára wípé òun nífẹ̀ẹ́ sí midfielder Super Eagles Alex Iwobi. Bẹ́ẹ̀ ni ó tún sọ fún àwọn alátẹ̀lé rẹ̀ wípé ó ṣeéṣe kí òun kópa nínú ìdíje Big Brother Naija All-Stars reality TV show. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.